wá àwọn tó wà nísìn èṣù lẹ́yìn gbé mi o ẹ̀yin bàbá yẹn ẹ̀yin politician yẹn èṣù lẹ́yìn gbé mi àwọn tó wà nísìn aláì wọ́n mi èṣù wọ́n tún mi oríta ẹ̀yin gbé èṣù mi ẹ jẹ́ fi àjẹ wá bì àwọn tó wà nísìn àwọn gbé èṣù mi wọ́n tún gbé oríta mi láyé tiwa ni ọmọ get inside a máa sọ pé ẹ get inside díẹ̀ a máa dúró nulẹ̀ díẹ̀ a máa dúró ta díẹ̀ ṣé àwọn tó wà nísìn wàláì wọ́n dínkù dín lórí wọn kúlíkúlí náà dín lórí tiwa o ẹ̀ṣẹ̀ láyé cheat tiwa àwọn eléyìí àwọn tó wà ń tà ń sìn aláì wọ́n dínkù dín lórí wọn ẹ jáwọ́ ní agbami ètò àwọn ọmọ yìí wọ́n ti forí gbá tẹ bá bẹ́ àwọn tẹ́ ń wò yìí àwọn ọmọ kò ló generation àná bí wọ́n máa bẹ́ ẹ̀yin o ajé wọ́n ní wọ́n ń bọ̀ o ìjọba nàìjíríà náà àwọn ológun wọn ti èmi kọ́ ni mo sọ ẹ jáwọ́ ní agbami ètò kò sí bàbá ṣe ṣe rí tí náà kí o ṣe ṣe o wọ́n máa gbàjọba nàìjíríà àwọn ológun máa dìtẹ̀ gbàjọba nàìjíríà kò sí tẹ́ fẹ́ ṣe sí ẹ̀ ń bẹ́ ni ṣé ẹ̀ ń bẹ́ ni kí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ ni nàìjíríà ẹ máa rẹ́dì o àwọn ọmọ ológun ti ṣetán ẹ máa rẹ́dì wọ́n máa gba ìjọba ní nàìjíríà wọ́n ti tọ́tọ́ lísì wọn kalẹ̀ wọ́n ti ṣetán kò sí bí ọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe ṣe kò sí tó ṣẹlẹ̀ ní other African countries tí ò ṣẹlẹ̀ ní nàìjíríà ṣé ẹ̀ ń fọ́ ọ̀nà bá Tinubu ẹ má fọ́ àwọn ọmọ ológun ti rẹ́dì despite wọn lọ swear oath pẹ̀lú ọ̀gá àwọn àti ọ̀gá olórí ológun nàìjíríà tó ń bọ̀tà ó ní tí wà ti ní lóyà sí president Tinubu ó ní kó resign bàbá Fálànà sọ pé kò sí ní tó jọ ó ní ẹ̀ ń pùṣì àwọn aráàlú ẹ̀ ń ti àwọn aráàlú ó ní kò sí tí wọ́n ṣe ní Niger Republic tí wọ́n ṣe ní Gabon Burkina Faso Mali àtàwọn tó kù ní African countries tí wọn ò máa ṣe ní Nàìjíríà bàbá Fálànà ní ẹ máa múra sílẹ̀ o èmi kọ́ ni mo sọ o bàbá Fálànà ló sọ àwọn ilẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn níbi ètò tí wọ́n lọ ṣe ní Àbújá wọ́n pàkọ́lé ẹ̀ ní Robin Peter to pay Paul irọ́ ni o wọ́n pè ní Robin the poor to pay the rich àwọn aláfẹ́ gẹ́gẹ́ bí ọmọ ghetto style Robin Peter to pay Paul bàbá Fálànà ní kò sí tó jọ ó ní àyàfi tí ẹ̀yin tẹ́ jẹ́ aláṣẹ àti olùdarí ìlú Nàìjíríà tẹ́ ẹ bá change from your evil ways tẹ́ ẹ ní aráàlú lára mọ́ fídíò tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ máa wò dáadáa a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ilé ọmọ Gabon president òun lẹ́ ń wò yẹn bóyá ká pè ní s tó kàn ti gbàjọba lọ́wọ́ ẹ̀ Ali Bongo ilé ọmọ ẹ̀ lẹ́ ń wò yẹn ká tó wá dórí ẹ̀ bàbá Fálànà sọ wípé number one ara nǹkan tó ń fa ìdìtẹ̀gbà ìjọba tó ń bí àwọn aráàlú nínú torí àwọn aráàlú tó fi ń ta tí orí àwọn aráàlú tí wọ́n fi ń gbá wọ́n fry atagbígbẹ lórí wọn number one wọ́n ní àwọn African leaders bọ́n ṣe ránjú kalẹ̀ ní bí kọ̀ǹkọ̀ àtẹ̀mẹ́rẹ̀ ẹ mọ̀ tí kọ̀ǹkọ̀ bá rí ẹ̀gúsí kọ̀ǹkọ̀ ẹlẹ́gúsí ẹ ti jẹ́ rí kọ̀ǹkọ̀ máa ránjú báyìí sínú ẹ̀gúsí ni wọ́n ní bí àwọn African leaders elders and leaders bí wọ́n ṣe máa ránjú kalẹ̀ ní ẹ má bínú sa ẹ má bínú mà mi ò bú yín o òwe Yorùbá náà sọ pé kọ̀ǹkọ̀ ẹlẹ́gúsí tí àwọn foreigners tó wá ń kó gbogbo nǹkan àlùmọ́nì wa both mineral resources gold resources natural resources èèyàn resources if wọ́n tún kó wa láwọn ọmọ wọ́n fa ọmọ wa ṣolóṣó wọ́n kó àwa kan wọ́n wá ti wá ṣe ọmọ ọ̀dọ̀ níbi bíi the same way tí wọ́n ṣe ń kó wọn ní Gabon tí wọ́n kó wọn ní Mali tí wọ́n kó wọn ní Burkina Faso bẹ́ẹ̀ ni wọ́n kó wọn Nàìjíríà báwo lọ́bọ̀ ṣe sórí tí náà kí o ṣe kí lórúkọ tí gè ń jẹ́ tádùn bí ò máa jẹ́ bẹ́ẹ̀ ṣé kò ṣẹlẹ̀ ní Nàìjíríà ni ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà náà bàbá Fálànà tó wá tẹ̀síwájú wọ́n ní àwọn ọmọ ológun orílẹ̀-èdè gbogbo ìlú báyìí ni wọ́n ti jẹ́ dáadáa fáwọn ọmọ ológun tiwọn
ṣùgbọ́n ní Nàìjíríà Sambisa náà ń pa àwọn sójà wa sí. Kí ni mo sọ fún yín? Sambisa ni wọ́n ń pa àwọn sójà tiwa sí. Last àwọn ìyàwó wọn máa ta ẹ̀pà àti ọ̀gẹ̀dẹ̀ roadside náà tí wọ́n máa ta. Àwọn ọmọ wọn máa dínà 90 síta. So wá tún lé wọn kó ń bá accident tó bá pa wọn tán. Boko dẹ̀ ń gbádùn. Ṣé ń get ẹ̀? Show clear. Àwọn African leaders wá kó àṣà kan débi pé wọ́n ti wá sán lórí báyìí, wọ́n ti forí gbá bíríkì. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti wá sọ politics di oyè ìdílé. Wọ́n ti sọ di do or die. Wọ́n ti sọ di inheritance. Wọ́n ti sọ di ọba tó bá gan ò lè tó báyìí nínú politics. Ọba kan kú, ọba mi lè má, ọmọ ẹ̀ lè má débẹ̀. Now, our politicians wa wọ́n kú ọba yìí, wọ́n fọmọ wọn síbẹ̀ ni. Ọmọ Albert Bernard Bongo ó lẹ́ ń wò yẹn. Ọmọ show clear. Ìlú àwọn Bongo ní Gabon. President mẹ́ta ni wọ́n ti ní rí. Wọ́n nígbà tí president kan bọ́lẹ̀. Tí bàbá Bongo, ìyẹn president tó wà bẹ́ẹ̀ nísìn, tí wọ́n ṣe gbàjọba lọ́wọ́ yìí. Ó lẹ́ wò bàbá onírun mú. Nígbà tí ó kúrò níbẹ̀. Tí bàbá Bongo, let's say Bongo family. Táwọn ọ̀nà wọn gan báyìí. Tí wọ́n gan kíní yẹn báyìí. Nígbà tí ọmọ bá tó bá mú ọyàn ni. Ọmọ fẹ́ mú ọmọkùnrin. Tó ń hàn báyìí. Ó lò 41 good years in power. In shock. Ogójì ọdún àti ọdún kan. Ló lò lórí àpèrè kíkú tó ṣí lọ́wọ́. 41 years. Ló lò lórí seats. Tó fi rúùlù wọn ní Gabon. Yet Gabon àgùntàn pàṣọ ìṣídà ni o. Wọn ò kúrò nínú poverty. Ìyà jẹ àtàlátà bàbá alárúbá sí wọn lára. Bó ṣe rí nìyẹn. Lẹ́yìn 41 years tiẹ̀. Ọmọ náà bá tún fò pẹ̀rẹ̀. Òun náà bá tún débẹ̀. Oh, ìyẹn lẹ ń wò bàbá onírun mú. Ali Bongo lẹ ń wò yẹn. Make some noise. My friends and family make some noise. Ali Bongo lẹ ń wò yẹn. Ó ṣe gba ìjọba lọ́wọ́ ẹ̀ ni. Ó lo ọdún kìíní, ó lo táìmù kìíní, ó lo ọdún méjì. Táìmù kejì, ó tún lo ọdún méje. Ó ní 14 years. Ó wá ní owó ò lè kí àṣùbà àtàyélà nìkan. Ó lóun gbọ́dọ̀ kí asri náà. Ó bá sọ pé òun tún wọlé lẹ́kẹta. Ibẹ̀ làwọn ará Gabon ti yarí. Àwọn Gabonese wọ́n yarí. Wọ́n yarí. Wọ́n ní kò ṣeé ṣe. It no go possible. Kò sí táwọn fẹ́ fi terms tó lò ṣe. Ó bá lo 100 years níbẹ̀ tí ara bá di aráàlú. Continue láti máa lò lọ. Àmọ́ bàbá ẹ lò 41 years. Ìyá fẹ́ jara Gabon pa. Àwọn ọmọ Gabon tọrọ oúnjẹ, kódà wọ́n ṣọmọdọ̀ nílùú òyìnbó. Ìwọ ló tún wá débẹ̀, olọ́dún 14. Ní 2009 ni wọ́n ti fẹ́ gba ìjọba lọ́wọ́ ẹ̀. Ọ̀tọ̀ ti dìbò ẹlẹ́ẹ̀kejì yẹn ni wọ́n ti ní kó kú lórí oyè. Àwọn ọmọ ológun tó dìtẹ̀ ń gbà yẹn. Ọwọ́ pálábá wọn ségi. Ẹ̀dùn pé tẹ̀ bá ṣe kú. Ẹ̀dùn bá wà fọ̀run kẹ́. Èmi lé ọwọ́ pálábá wọn ségi. Àwọn tí wọ́n dìtẹ̀ fẹ́ gba ìjọba lọ́wọ́ ẹ̀. Ní 7 years ago. Ọwọ́ pálábá wọn ségi. Làwọn ilé wa di ẹrù wọn dáadáa. They learn from the mistakes of àwọn tí wọ́n ti lọ àti ẹ̀lẹ́ pé ní mistake náà. Ṣùgbọ́n ní àwọn African leaders wọ́n ya wèrè. Wọ́n sọ lórí, wọ́n forí gbá block ẹ̀yìn lẹ̀ mọ́. Wọ́n dúró tán. Ìjọba yìí, táwọn bá ti ń kún bẹ̀, àwọn ọmọ àwọn máa bọ́ síbẹ̀ ni. Tálíkà ló dágun, ìyà jẹ tálíkà tí a tẹ̀. Wọ́n wá extend tẹ́nà wọn. Bóyá tí ó bá sí coup tó ṣẹlẹ̀ ní gbogbo African countries ni. Bóyá Nigeria náà máa lo 4 times lórí ìjọba. Akótiri minister tó lóun ti lo 20 kìíní kan years. Ní seat o.
èmi dé ká má bá òpó lọ sílé olóró ẹ bá mi wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ilé ọmọ àlìbòǹgò lẹ́ńgò yẹn ṣé ẹ rí àwọn ọkọ̀ bọ̀bìnà ẹ rí àwọn mọ́tò ńláńlá lẹ̀ ń wò yẹn nílé ọmọ sitting president àwọn tẹ́ ń wò lẹ́yìn ò ṣe pépà o ẹ jẹ́ kí n sún kí lè extend ẹ̀kẹ́ lè rí dáadáa gbogbo tẹ́ ń wò yẹn kò ṣe pépà àwọn ọ̀sìnwín ènìyàn làwọn pípù yìí ẹ ń wò owó lẹ̀ ń wò yẹn ẹgbẹ́lẹ́mù kú owó òbítíbitì owó lẹ̀ ń wò yẹn ṣe ká àwọn mọ́tò bọ̀bọ̀nà ṣe gbá ó wá ń sọ ó ní owó yẹn ó lé ẹ má kà á because àgbédè wọn ó ti wà subtitled ó ní àwọn owó yẹn ó lè dì sí ẹnìkan tó jẹ́ kíní first lady ṣó mọ̀ pé owó ló wà ń bẹ̀ ó mọ̀ pé owó ló wà ń bẹ̀ ó mọ̀ pé safe ló wà ń bẹ̀ ó mọ̀ pé kíní kan ló wà ń bẹ̀ èlò ló wà ń bẹ̀ hard currency kí ni mo pè fún yín hard currency lẹ́ ń wò yẹn dọ́là wà ń bẹ̀ pounds wà ń bẹ̀ euro wà ń bẹ̀ àwọn owó tó jówó òlu wọn náà òun náà wà ń bẹ̀ ẹ bá mi bí uncle Sanjibe òsínwín ènìyàn ọmọ ọdún mélòó lòun fúnra rẹ̀ kí ló fẹ́ fi rọ́ọ̀kà sí í ṣe no ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ rọ́ọ̀kà sí tẹ́ ń wò yìí kí ló fẹ́ fi káàṣì yìí ṣe ìṣọ́ọ̀kì ó ṣọ́ọ̀kì èmi náà ó ní ọkàn wọlé ọkàn akọ fún òun kàn fún kọ́kọ́rọ́ séèfù wọ́n bẹ̀rẹ̀ sí ní já séèfù lẹ́yìn táwọn ológun ń já yẹn owó ni wọ́n ń kó jáde ṣé bá ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá wọlé àwọn Nigeria ministers tí wọ́n bá wọlé àwọn ọmọ wọn ṣé wọn ò ní kó eléyìí náà jáde àníkà làwọn pípọ̀ yìí lẹ́yìn yìí tó wà ní báǹkì eléyìí ló wà nílé sometimes àwọn owó tẹ̀ ń wò yìí àwọn olórí wa àwọn ọmọ wọn máa ń gbàgbé owó yẹn sínú ilé tó máa bàjẹ́ mọ́bẹ̀ ẹ̀yìn pàtó fẹ́ change owó ẹ̀yìn rí àìmọye owó tó bàjẹ́ tí wọ́n rù jáde olóṣì ló ń dájọ́ atúnyẹ fún mi number 1 ṣé Tinubu máa dájọ́ Gbajabi Amila máa dájọ́ ṣé Buhari á dájọ́ olóṣì ló máa ń dájọ́ ṣé ẹni tó dájọ́ rí owó tó kó number 1 tó kó 1 million ṣé á gbàgbé àdúró owó yìí sílẹ̀ owó tẹ̀ ń wò yìí Nàìjíríà nìyẹn yìí tẹ̀ ń wò yìí Nàìjíríà olówó tẹ̀ ń wò yìí olóṣì èèyàn ló ń dájọ́ àwa tálíkà ló ń dájọ́ tó bá dójú ẹ̀ ò ní ráyè dájọ́ Nàìjíríà lẹ ń wò yìí ẹ dákun kí ni wọ́n ṣe ní Gabon ní jẹ́ kankan sìn tí wọ́n ti ṣe Nàìjíríà ọkàn yín ò ní balẹ̀ o gbogbo olówó tó bá ti ní wá lára láfíríkà ọkàn yín ò ní balẹ̀ bàbá Tinubu ẹ fẹ́ gbọ́ nǹkan ẹyọ kan díẹ̀ tẹ́ ṣe tí mo sọ pé gọ́ọ̀mẹ̀ntì mo kàn àkọlé díẹ̀ ó ní ìjà Niger Republic tẹ́ fọgbọ́n ṣe I know you are a smart man you apply wisdom for now because lọ́la àmọ́ tẹ́ tún lè ṣe o a lè rí ìdí ọkàn yín àrínú yín ẹ̀dá ń wojú ni Ọlọ́run ló ń wọkàn ẹ̀sọ́ tó kọ́ débẹ̀ táwọn Niger gbàjọba ẹ̀kọ́ èmi jàgàbá èmi jàgà bàbá alọ́wọ́ àbíjò kó sí ló máa sàn yín nídìí tó pé àwọn yẹn sọ fún yín pé wọ́n ti ń fá epo gbóná lórí àwọn junta rẹ̀ òun kíní ní Niger juntas wọ́n dín ṣinṣin tẹ́ bá bí àná bí abẹ́ yín àmọ́ mo láàkì yín olókùnrin tán ní kó ṣe tó lẹ́ẹ̀kan
tọ́lé wo làbúrò tún ṣe tó ẹ̀mẹ́ta ló ṣe tó ara mi ò ẹ pa òbóró mọ̀ bọ́tẹ́ ẹ kọ́kọ́ gbé ìhàlẹ̀ wa wọ́n jẹ́ kó yé yí pé Niger ló bí Nàìjíríà bàbá US BRT mo dẹ̀ láìkì yín ẹ maintain champion yín ẹ súnmọ́ ẹ̀yẹ mẹ̀lẹ́ ń bẹ̀ ẹ wá ṣe ní ọgbọ̀gbọ́n àgbàlagbà máa fi ń sá fún màálù ẹ romance wọn for now kí ló dé in the first place tí ẹ kọ́kọ́ romance wọn bẹ̀tí inú mi dùn pé bọ́n ṣe ń tì yín tó ẹ̀ tira yín wọ́n ń tì yín ni ṣùgbọ́n ẹ̀yin ò tira yín mọ́ ẹ kọ́kọ́ bẹ́ wá ni gbọ́n àwọn ẹ̀yẹ kó yẹ yín pé bàbá máa bẹ́ yín ànábì àbẹ́ yín mo dẹ̀ láìkì yín ẹ súnmẹ́yìn because ẹ fẹ́ bẹ́ jù ẹ má lọ forí kọ́ bá bu àyà àwọn ọmọ yẹn wọ́n ti gbé ṣù mí àwọn tó wà ń tàǹsìn wàláì àwọn alẹ́ lè sọ fún pé get inside báyìí sọ pé a ní kúlíkúlí lórí tó èdè wáyá ó yá ìsẹ́ẹ̀tì ó yá get inside àwa sì ń get inside díẹ̀díẹ̀ tó tẹ́ pé àwa kan ò ní wọnú ilé tán àkànrà máa dúró lẹ́nu ọ̀nà àmọ́ máa yọjú báyìí ṣé àwọn tó wà ń tàǹsìn wàláì kúlíkúlí ni wọ́n dí lórí tiwa kọ̀ǹgú àti kùndí ni wọ́n dàpọ̀ wọ́n wá mix ẹ̀ pẹ̀lú ásìdì wọ́n dàpọ̀ ó ní wọ́n yan lórí àwọn ọmọ yìí o torí wọn ò dín wọ́n gba epo lórí wọn wọ́n wá yan kúlíkúlí àti kùndí wọ́n yan ọgbẹ wọ́n wá dà sínú epo tó ti gbá àwọn tó wà tàǹsìn wàhálà ìtẹ́bá ní get inside wọ́n ń bọ̀ ń ta ni ẹ máa wọ́n ti di sombi ni wọ́n ti gẹ́tì wọn lọ wọn ò gbọ́ kankan àsìkò tí revolution máa dé bá wa ní Áfíríkà ni ṣe bá sọ fún yín wípé ẹ ká dá dúró wọ́n yé pa wọ́n pàkópa ẹlẹ́gbà okay all right Sunday Igboho ó ní olè fèsì bọ̀ ní ó sọ pé lówó pé àwọn ará àdúgbò òun kó má bá wọn jà kí wọ́n má bá ṣẹlẹ̀ ládùúgbò ṣe káwọn tó wà ń tàǹsìn bàbá Fálànà ti sọ fún yín ó ti fún yín wọ́n ni ẹ̀yin náà ẹ fojú yín tún wò lẹ́ẹ̀kan sí just watch this again ẹ wo àdúrà owó tí wọ́n bá nílé ọmọ sitting president ní ìlú táwọn aráàlú ti ń ṣe ọmọ ọ̀dọ̀ tí ebi ti ń pa àwọn aráàlú tí ìyà ti ń jẹ àwọn aráàlú ẹ wo àdúrà owó tí wọ́n bá nílé ọmọ sitting president ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run àwọn yín náà lè bẹ̀rẹ̀ Ọlọ́run bẹ́yìn ò ṣe bẹ̀rẹ̀ Ọlọ́run làwọn ọmọ yín náà lè bẹ̀rẹ̀ Ọlọ́run so àwọn ọmọ tálíkà náà tó wà nínú iṣẹ́ sójà àwọn náà ní bẹ̀rẹ̀ Ọlọ́run o wàhálà ẹ̀ gbogbo wa ọlọ́pàá máa kó anybody níbi tí ìyà jẹ wálé láfíríkà sí ọlọ́pàá máa kó anybody sójà gan á kó everybody àti politician o àtọmọ politician o àtàwọn tálíkà o gbogbo wa pátápátá àwọn máa forí gbára wa báyìí ni àwọn máa sẹ́ra wa nígbò báyìí ni àwọn máa lẹ orí mọ́ra wa àtọlọ́pàá tó dá àwọn arọ́ra wa síbì kan náà ni this is the time tọ́lọ̀ máa gbà wá lọ́wọ́ yín ẹ̀yin náà wò bàbá Tinubu báwo ni sójà ò ṣe ní bínú gba ìjọba despite the fact pé ọ̀gá wọn sọ pé ẹni tó fẹ́ gbàjọba tó bá ti lóyè àti bàbá Tinubu kó lọ resign bàbá kọ́ba ọpẹ́ ẹnu aráyé ló wà kọ́ba ọkú tẹ̀nítọ̀la ìsàlẹ̀kùn wọn ló wà pleading their loyalty to you kò ní káwọn ọmọ kan tí wọ́n ti gbé èṣù mì wọ́n mi èṣù tí òkúta ní o àwọn eléyìí ò mi èṣù lásán o ẹ̀yin bàbá yẹn ẹ̀yin politician yẹn ẹ̀yin lẹ́ mi èṣù ṣẹlẹ̀ àwọn tó wà nísìn wàláhì wọ́n mi èṣù wọ́n tún mi oríta àwọn ọmọ tó tàbí nísìn wọ́n mi èṣù wọ́n tún gbé oríta fúnra rẹ̀ mi èṣù nìkan lẹ́yìn mi wọ́n kí ẹ̀ wọ́n á ti sáì tó ń bá mú àwọn tó máa pa wọ́n kọ́ sí ẹ̀ pa wọn àwọn á sì tíráyè ẹ̀ ná ó dàbí mẹkáníkì tó fẹ́ lọ tó celebrity ni kò ní kí ẹ̀ tó bá lè fún òun nígbà tí á ní máa kọ́kọ́ lọ ná mẹkáníkì ni mí yes mo wọ́n tọ́ mẹkáníkì celebrity ni mo kọ́kọ́ fẹ́ lọ tó ṣe Nkechi Blessing ló gbèdì sẹ́yìn yìí mo fẹ́ lọ bí pé Nkechi Blessing mo fẹ́ ask out is it like Nkechi Blessing gbà or any other celebrity is it that kó fún mi ní 40 àkọ́kọ́ try ẹ̀ ná ohun tó wà ń tàǹsìn nìyẹn tó wà involve nìyẹn àwọn tó wà ń tàǹsìn
èṣù lẹ́yìn mi àwọn mi èṣù àtoríta ni wọ́n kọ́kọ́ fèsì yín ná wọ́n bá mú àwọn kan pa àwọn òkí ẹ̀ because ìnira yẹn ti pọ̀ jù ọmọ òjì ẹ̀ ló sọ pé òun gbọ́n ta ni tíṣà tó kọ a ti jẹ́ ní Nàìjíríà wípé àbí ní Áfíríkà generally tí ẹ̀ ń ta àwọn resources wá síta a ní uranium a ní platinum a ní gbá aláwo àwọn la ní ṣàkó a ní gold a ní diamond àwọn la ń ṣàwọ̀dọ̀ káàkiri àgbáyé àwọn lọ́wọ́ yìí ó yẹ everybody ti sán ọlọ́pàá kó anybody níbi táwọn bá lọ yìí sójà gan akó anybody gbogbo abá kọ́ wa sínú ibì kan náà ni a máa wá forí gbá ara wa. Bàbá Tinubu ẹ jẹ́ kí n ka nǹkan tí àwọn sọ̀ǹgbẹ́yìn tí wọ́n ń ṣe mi lè gbé yẹn sórí alibongo pẹ̀lẹ́ tiẹ̀ ó ní Bàbá Tinubu ẹ ní sùúrù ẹ máa bá mi wò ó iye tí àwọn Nàìjíríà àwọn olóṣèlú Nàìjíríà ìnákùnà iná àpà iná ta ni ó mú mi iná àwa aláwa ń bẹ nothing go happen ó ní èmi náà bá yín kọ sílẹ̀ ni ẹ lè wá bà tèmi jẹ́ ẹ lè kó bá mi tó lórí ibú ló pọ̀ jù nínú àwọn tẹ́ ń lead Nàìjíríà ẹ má bínú pa bu yín ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ má bu yín pa bu yín àbẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ti tọ́pọ̀lẹ̀ ti sún sínú ẹ̀ ń ṣe bí ìkà Portable ìkà Áfíríkà gan ó ń bó owó níta fáwọn èèyàn ó ń bó wọn bá tó ní fáwọn èèyàn yìí tó jẹ́ tiwa gangan ẹ fún wa dípò tó máa fún wa lẹ́sìrà ẹ máa gbọ́ àwọn house ní mọ́ǹtì last àti wà ní August ni wọ́n announce pé àwọn fẹ́ pín 70 billion as palliative 70 billion naira billion not even million 70 billion naira ni wọ́n announce báwọn fẹ́ pín as palliative kí àwọn ará ẹrù ọba wọn àyà wọn kí àyà òfò wọn àwọn ọ̀kà àwọn ẹni bí ẹlòmí ò ń jàárọ̀ 101 là ń jẹ wọ́n sún oúnjẹ àárọ̀ wọn ìyá máa jẹ bọ́ta láago 9 àwa gbóúnjẹ àárọ̀ kaná àwa sùn títí àwọn máa jẹun àárọ̀ láago 12 táwọn ọmọ tí ti ń jẹ second round o so wọ́n lè omit oúnjẹ ọ̀sán tó bá dago 6 sago 6 bọ̀ ìyá gbé pọ́ọ̀tì jáde títí ago 8 àwọn máa jẹun ẹlẹ́ẹ̀kejì wọ́n á lọ sùn òbí mi gan 101 nìyẹn kò ní agbára ẹ̀ àwọn family kan Nàìjíríà ṣe pé wọn ò tí ì mú tán máa jẹ láti àárọ̀ àná sí wọn ò tí ì jẹun dì sí abẹ́ ẹ̀ mọ̀ èpè pa yín tó bá sọ pé ẹ̀ mọ̀ ẹ búra pé ẹ̀ mọ̀ pé àwọn family kan wà tó pé wọn ò tí ì jẹun látànà wọn ò dẹ̀ mọ́ tán máa jẹ ilé ni tọ́lágọ́ oṣù ọ̀ fún wọn a ti ń rí òkú ebi ní títì àwọn èèyàn ti ń bẹ́ sódò torí ebi ẹnìkan lọ ju ọmọ sódò lánàá torí ebi bí ó dàpọ̀ orí ti ẹ̀tẹ̀ ti yí náà because mi sọ pé mi lè gbà pé torí ebi ni but sometimes tí ẹ máa wà frustrated ó lè ṣe abnormal thing tó pọ̀ nǹkan rẹ̀ ò lálàáfíà tẹ́lẹ̀ náà ni ọmọ tó gbóyún ẹ̀fọ́ oṣù 9 tó wá bí sáyé wá lọ ju sódò ó lọ ju sódò mo fẹ́ post ẹ̀ lánàá bẹ̀ Facebook fún mi wọ́n ni kódà wọ́n wọ́n ní mi gidi gan ni tó ọmọ yẹn bébì ni mi ò bọ́ ọmọ yẹn bí ó ti pọ̀ ọmọ oṣù kan Elijah ní Badagry ló lọ orí bridge yẹn ló ti ju ọmọ yẹn sódò orí bridge ló ti ju ọmọ yẹn sódò ó lọ ju ọmọ kókó sódò obìnrin burúkú yìí ó ju ọmọ kókó sódò wọ́n ní kinní kan mi lè play video tó Facebook ti wọ́n mi lánàá torí ẹ̀ ẹ̀yin náà wò ẹ òun ò tí ì jẹun kankan òun ò tí ì jẹun ló ń tẹnu mọ́ ò tí ì jẹun kí ló dóko fún àwọn èèyàn ń béèrè lọ́wọ́ ẹ̀ nature máa bẹ̀rẹ̀ máa dóko a máa ń ra wa a máa tẹ́ra wa tálíkà ló bára wọn sùn jù ọkọ òríṣẹ́ ìyàwó òníṣẹ́ wọ́n fẹ́ ṣe wọn ò rí ni wọ́n padà yí lura wọn wọ́n bára wọn sùn oyún á dé ìgbà nígbà tó bá bẹ bàbá àtìyá délẹ̀ kò sówó kọ́ńdọ̀mù táwọn tí wọ́n ì jẹ́ náà máa lọ́ra kọ́ńdọ̀mù bí a sáré ṣe bẹ́ẹ̀ náà wọn ti ẹ̀ ní rántí pé àwọn fẹ́ ṣe kíní àwọn fẹ́ ra kíní kan pátó òṣòwò kankan nulẹ̀ tó máa rówó kan lásìkò ẹ̀gán máa fi jẹun ni wọn ní bára wọn sùn oníkóbò rajà 70 billion aráàlú wa pariwo pé irọ́ o ebi ń pa wá o ẹ lè ná 70 million wọ́n sáré yìí Nigeria politician wọ́n purọ́ ju
òkú ọ̀tá lọ wọ́n sáré yí wọ́n ní àwọn òpin pípa sí palliative mọ́ o a máa mú owó yẹn a máa fi renovate a fẹ́ fi renovate iye ọ̀dọ̀ àwọn l'Abuja ojoojúmọ́ lè renovate bàtà jẹ́yìn jẹun tẹ́ yóò tán ẹ̀ ní renovate a fẹ́ fi renovate ní o Abuja yẹn house yẹn a fẹ́ renovate 54 billion àbí 70 billion no fẹ́ fi renovate kò sí wàhálà Ọlọ́run máa mú olè òtútù máa mú aláṣọ àwa náà mọ̀ Ọlọ́run máa mú àfà kò ní ṣojú ọmọ lékè wà bí ìgbà mi ọmọ lékè ló máa mú àfà fún ara rẹ̀ kò ní dúró d'Ọlọ́run fún ara rẹ̀ báyìí ló máa fa àfà tó máa já ọrùn àfà jáde ẹni ẹlẹ́jọ́ wà yẹn 3 years ago ni wọ́n náyè bàbá búbú 3 years ago nígbà búbú ibi tó lọ́wọ́ fi 70 million renovate ni wọ́n àwọ́dù nígbà yẹn 37 billion lọ́wọ́ fi 70 billion renovate wọ́n àwọ́dù 37 billion during búbú I could remember 37 billion naira ni wọ́n àwọ́dù nígbà yẹn láti 3 years yẹn di sin ẹ̀tọ́ ní kó renovate ẹ̀tọ́ ń gbé contract yẹn fún kò tí renovate ẹ̀tọ́ dé ní ẹ wò náà pa o kò tí renovate ẹ̀tọ́ di èní wọn ò dẹ̀ bèrè lọ́yẹ̀ pé ọ̀gbẹ́ni kí ló dé tó renovate kìíní ìtàn wọn probe ẹ̀ àwọn ọmọ onínàkúnà wọ́n tún wá award another 70 billion naira láì ṣe billion coins ẹ̀yin ìka ọ̀dájú ibi dẹ̀ ń pa wà wá ń ṣọmọ ọ̀dọ́ bíbí tí yá padà yẹ ni mo ti ń bínú mi ì bínú then ẹ rántí pé that August oṣù mi kí ló dé wá ṣe bí lórí burúkú báyìí this same August ni wọ́n award 40 billion tọ́nà fẹ́ fi ra bulletproof cars abẹ́yìn ti gbàgbé ẹ ti gbàgbé ẹ̀yin gbàgbé ẹ̀yin lè gbàgbé pàtẹ́yìn ò ṣọmọ ọ̀dọ̀ ẹ̀yin lè gbàgbé àwa tẹ́bi ń padà ní gbàgbé àwa ò gbàgbé àwa rántí ṣé ẹ̀ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ wọn 40 billion fún bulletproof car bíbélì tí wọ́n bá ṣe rere ara kì yóò àyà o àti rí mínísítà tó rìn kiri l'Amẹ́ríkà bíbí ẹjọ́ máa pàdé àti oríṣiríṣi táwọn èèyàn ti pàdé àwọn mínísítà wọn bí ìdá kánsẹ́lọ̀ gan ò lè dárìn pàtí iṣẹ́ ọwọ́ yín ò mọ̀ ẹ̀yin lẹ́sẹ̀ àwọn ìdàkúdà ẹ wá sá fún insecurity gbogbo ìlú tó lórí bá ti kọ̀ láti ṣe normal thing abnormality á padà di normal thing ni àwọn èèyàn máa rí insecurity bí nísìnyí wọ́n bá pààyàn lójú àwọn ará Nàìjíríà ń sìn everybody máa lọ sẹ́nu iṣẹ́ ẹ̀ ní bí ẹgbẹ́ ọ̀kan ò ṣẹlẹ̀ wọn bá wọlé tí wọ́n pa odidi city kan nísìnyí máa gbé 37 kíní kan 19 kíní kan wọ́n pààyàn lọ́wọ́ 120 náà pa 150 náà pa dìde ní ṣé wọ́n jẹun lọ́wọ́ ẹ ti jẹ́ kí wèrè máa wọ èèyàn lára àmọ́ tó bá yá eyín tí ajá fi ń bọ́mọ ṣeré mo bá yín gbàdúrà kó wọ́n padà tán kó wọ́n padà fi gé yín jẹ lẹ́yìn 40 billion yẹn mo ní òkan náà tí mo kọ síbì kan Ọlọ́run tí ń bá dẹ̀ rí tí yín owó ẹ̀ lè sí ní 54 billion báwo lórí èèyàn ṣe ní yí báyìí 70 billion owó palliative ẹ change ẹ ẹlẹ́fi ṣe palliative mọ́ lẹ́ẹ̀ máa fi renovate 54 billion again wọ́n làwọn ẹlẹ́fi tún lo àwọn fẹ́ ṣí ẹ̀ bí 1 kíní kan million ẹ̀ka kó máa gbà ẹ dákùngbé kí lẹ fi ń gbé owó yẹn náà abájọ tó náà fẹ́ ṣe 5,000 odidi ẹ dẹ̀ gbé owó yẹn báyìí ẹ wo dẹ̀ ní báyìí àbá alert ṣé ẹ ń gbé sínú portfolio báyìí bí àwọn àdìbòǹgò ṣe gbé tiẹ̀ yìí ni lẹ́rọ ṣe báyìí ni àbí alert lẹ́rí gbọ̀ngàn kìíní kan ẹ wá káyé 0,00000 tó wà lẹ́yìn ẹ̀ àbí wọ́n kọ́ fún yín lódìdí ni
bí 3 10 rí nínú àkáǹtì yín kò bá yín lẹ́rù ni. ẹ já ṣe báyìí owó yẹn kí lẹ fẹ́ fi ṣe. no mo ń béèrè lọ́wọ́ yín ẹ má bínú sí ẹ má bínú ma. ṣé ẹnìkan preach fún yín pé owó yẹn lè save ẹ̀mí yín ni? Because when they tell you vanity upon vanity, all is vanity, you always reply pé even òṣìgàn is vanity. Kò sí ta mú wá sáyé, kò sí ta máa mú lọ. Àfàwọn tó kọlà tí wọ́n mú láwà tó máa mú là lọ. Owó is vanity, even òṣì is vanity. But how did you feel tẹ́ bá ka paper wípé insecurity wà nílùú tẹ́ ti ká dúró owó yẹn sí account yín? How do you feel tẹ́ bá ka paper wípé àwọn kan tọrọ owó ẹ fly jet ni ẹ rìn ní títì so ẹ mọ̀ pé àwọn ọmọ kan ṣe bá bíà ńlá ẹ mọ̀ pé graduate ń ta làkàsẹ́rà nínú hold up ẹ mọ̀ pé náà ò dáa bọ́tẹ́ ẹ jáde tẹ́ ẹ ń ṣe olóríire bí àwọn bàbá Jákàndé bàbá Awólọ́wọ̀ ẹ jáde ẹ mọ̀ pé àwọn school kan tẹ́ ti kó billions trillion sákàǹtì tí àwọn ọmọ àwọn kan lọ sí school tó yẹ pé orí òkúta blọọkù ni wọ́n ti ń jókòó àwọn bá tún gbé pẹ́rẹ́ nìyẹn àwọn míì jókòó sí lẹ̀lẹ̀ fi ka ABC gbogbo ilẹ̀ dẹ̀ enjoy free education bàbá Awólọ́wọ̀ western region kẹtó lọ lùgádì òní gbádùn Ọlọ́run àti wà tí girlfriend ẹ ní kú rẹ ní sùn rẹ tí ẹ bá dà wá pọ̀ máwọn olórí burúkú yìí táwa ní western region bàbá Awólọ́wọ̀ yìí náà ṣe díẹ̀ káàtó a máa ní buyin oore tẹ́ ẹ ṣe ó pọ̀ ju aburú tẹ́ ẹ ṣe fún wa lọ o wọ́n ṣe kọ́ wa nìyẹn wọ́n tí yẹn bá ṣoore fún ẹ tó bá wà padà ṣe máa wo dáadáa tó ṣe tó bá sí bóyá irú yín bóyá wà ayé Awólọ́wọ̀ yìí mà ti dá mi lè gbàgbé orin yẹn ayé Awólọ́wọ̀ yìí mà ti dá àwa ọmọ tálákà ń sòyìnbó àwa ọmọ tálákà ń sòyìnbó ayé Awólọ́wọ̀ yìí mà ti dá ó ní òun jẹ́ kí n bínú sí púpọ̀ bàbá Awólọ́wọ̀ ẹ bá mi bí àwọn pípú yẹ bá mi bí wọn báwo ni wọ́n ṣe ń sùn ministers house of help house of rep àbí kí náà pè house of assembly governors senators even including Baba Bola Ahmed Tinubu the president of Nigeria all African elders and leaders the obas the ìjòyès all the elites báwo lẹ ṣe ń sùn lálẹ́ kí máa lálàá kí ní lálàá rí àwọn pé àwọn tálíkà ń sùn no mo ń béèrè báwo lẹ ṣe ń sùn ẹ̀dẹ̀ ń rí oorun sùn no mo ń bi ṣé ẹ̀ ń rí oorun sùn ẹ̀dẹ̀ ń díjú ẹ̀dẹ̀ ń sùn mẹ́ni yìí ṣá wọ́n ní ni o I don't know ṣùgbọ́n wọ́n ní mẹ́ni yìí ọ̀nkòlóòsì náà lẹ fi ń sùn ẹ máa gbé láàdù kẹ́ tó sùn ẹ máa mú oríṣiríṣi ẹ máa mú wèrè mọ́ wèrè most yìí wọ́n ní science student ní tẹ́ẹ̀bà scientist kẹ́ science janja kẹ́ science kólò wọ́n lẹ́ẹ̀ lè sùn ìdẹ́wà fi science gbogbo yẹn kí ló tẹ̀ wá tún lù ṣe do your best and leave the rest gbogbo yín pátá tẹ́jẹ́ lórí olórí ìjọba a lè bí pé free school tẹ́ kọ́dà ẹ̀wọ̀n àtẹ́wọ́ ni ọmọ àlíbóńgò ló ń ṣẹ́jú pakòpakò ọmọ àlíbóńgò ṣe bóyá ń ṣẹ́jú o pakòpakò àlíbóńgò náà lẹ́ ń wò yẹn tó náà ń ṣẹ́jú pakòpakò bí màálù tó rọ̀bẹ̀ oyè tó kára wo oyè tó kára wo ó ń bọ̀ wá kára ẹ̀dẹ̀ ìyádẹ́jọ́ ló gbówó lọ ìṣòbò gan tó ra ní mìírín wọ́n ṣe ní 50-50 báyìí wá sí wo jẹ́ ìwọ́de máa bó oyè tó kára wò ó lè kára ẹ̀dà anytime o ìyádẹ́jọ́ ti kówó lọ ìṣòbò gan ó gan ṣọta ní mìírín wọ́n ṣe ní 50-50 ṣùgbọ́n àwọn ò fẹ́ kí ológun gbàjọba mi ò bẹ́ẹ̀ yín fẹ́ o èmi ò fẹ́ kí ológun gbàjọba Nàìjíríà because èèyàn paṣọdà
kò ní kó pàwàdà o èèyàn pa aṣọ dà kò ní kó pàwàdà 525 different languages in Nigeria. I will say to the comment section. That's so I do that's okay to my end time. And that's okay. Oh yeah, it's okay to end time now. Oh yeah, it's okay. And about me for the first time. Yorubawuyi will come, Yorubawuyi ni mo nje. I am the one and only Akalolo of Yoruba nation, Adato of Yoruba land. Omo jomo loko pe meji olóyè rẹpẹtẹ ló ní. Ẹ má sùn sókè. Ẹ tẹ subscribe button, notification button. Oh yeah, tẹ sí all kẹpẹ. Ajo ma trabaye. I love you so much. Mo nífẹ̀ẹ́ yín. Next show ní ṣe orí burúkú.